obìnrin tí òun àti Sisi Alagbo tán jọ ń já oko jẹ oko ẹnjìníà ọkọ̀ Sisi Alagbo ó ti sọ̀rọ̀ o ẹgbọ́n nǹkan tó sọ. Mo ní question. Ẹgbẹ́ obìnrin send request. My dear, so bí màá yẹn ṣe báwọn náà ṣe bẹ́ẹ̀ náà ló bá èyí méjèèjì ló bá lò pọ̀ at the same time ní ọjọ́ yẹn àbí. So who recorded the woman? Ìgbà tó ń bá tàbí sùn ta ló recorded? Òun ó sọ pé òun lòun record woman yẹn ó dáhùn sí bó fún òun ní fóònù àbí. So ẹ̀yin méjèèjì jọ wà lórí bed ó jọ ṣe fẹ́ ẹ̀yin méjèèjì at the same time ni àbí. Auntie, calm down. Pẹ̀lẹ́. Don't worry, calm down. That's why you are here now. That's why we are here for you. That's why over 12,000 people don't wait at the F5. Ó máa bẹ́tà kan mọ̀ ẹ́ wá sókè. Kó fi Facebook page wá sókè. Crown kò ní lè wá sókè. Tó bá wá sókè ló jẹ́ tó máa ti gbọ́. Bọ̀ èmi wò wípé tó bá sọ wípé ò wá wí ẹ̀. No, kò lè wá sókè. Ẹ má yẹ kò lè wá. Bá ṣe ń bá sọ̀rọ̀ ẹ má yẹ ká ju wá sókè. Ẹ káàárọ̀ gbogbo ilé. Ẹ káàárọ̀ lọ́yà. Mo máa fẹ́ jẹ́ ká afford láti bẹ̀rẹ̀ sí ní puncture argument ẹ̀ because mo wà nísàlẹ̀ látẹ̀ẹ̀kan nígbà tí wọ́n ń béèrè ní àwọn questions kọ̀ọ̀kan. As much as I observe wípé the responses are not coherent. Ẹ bá dẹ̀ rántí nígbà tí Madam Abẹ́fẹ́ kọ́kọ́ pè mí, my line of argument ó ní wípé kọ́kọ́ jẹ́ ká wé level of our culpability in the whole thing. Okay, mute so that I let go there. Àyẹ̀wò yẹn pọ̀ lórí. Okay, mute yourself. Mute no. Please don't. I want it to be very anonymous. Hey, Joe. It will make me very suicidal. Once people start calling me, I cannot contain this. I'm a very... If you know me, you know all these things. I don't have strength for all these things at all. Ọmọ kékeré tó sọ sí torí pé fantasy tiẹ̀ ọmọ kékeré tó set ìdí. I'm traumatized for life. Okay. Papa Mayako, mute for a minute. Just mute. Okay, listen, let me tell you. Before we hear from Egbon Obidi, okay, you're on speaker, Kosha Magbawa. See, these emotions you are bringing does not do shit. In case you don't know, you can stay on this live and cry for the next 10 hours. It does not give you the answer that you need. So it's either you want us to say it and talk about it and we get advice and advise you on the way to move forward and give you all the support we can, or you can continue to cry. Oh, she wants to rely Wasukuni. Exactly. You have more than 5K people listening to you. You are there crying. None of us asked you to do what you did. It was you made the decision to do it. To ba le room by koke lo ba mo mi e pe àwọn people you want fogun harass me o wọ́n fẹ́ kin ṣe nǹkan tí mi fẹ́ ṣe o. There is nobody in your family that you thought you could go and reach out to. And we're not faulting you. You've made the mistake. But let us hear what we can hear and see how we can help you. Don't come here and be crying. Bó ṣe sukun yẹn ó fún wa ní headache. Break yourself and jẹ́ ká rọ́rọ̀ sọ. Torí gbogbo ẹkún yẹn, torí má sunkún, gbogbo ẹkún yẹn kò move ìwé mi yìí o. Gbogbo life àtọ̀ ló mú dání yẹn kò move mi rárá. Ẹ̀gbọ́n ìjẹ́ bá wa sọ̀rọ̀ sà. Lórí ọ̀rọ̀ tó ti sọ so far, what's your advice, sir? Eki jókòó ká lè gbọ́ mi sá lọ́ọ̀yà yìí. Bá wa mute ẹ̀ ní ibẹ̀ yẹn ká lè gbọ́ mi gbọ́. Kò dẹ̀ yé sunkún, mi ò fọ́ fẹ́ kún ẹ ó ṣàṣeyọrí. Nǹkan tí mo máa sọ lélẹ̀. Gbogbo ẹkún tó ń sun nísìnyí àti issue petition tó ṣẹ̀ṣọ́ pọ̀ ń lọ kọ will be tagged as afterthought. Tí incident bá ṣẹlẹ̀ ní February tí egbèrègbè tí kò kúrò níbẹ̀ kó gba police station lọ wípé àwọn kan invite me fún sit out. I ended up meeting myself in the hotel tí wọ́n dẹ̀ ṣe nǹkan tán ṣe sí mi tó ṣẹ̀ jẹ́ pé ìgbà tí fídíò ṣe lùjá orí internet nísìnyí ló ṣe wá ń try láti come up with all this kind of insinuation
to a reasonable extent wọ́n máa take care wípé afterthought ni, and mo fẹ́ pray wípé like I said nígbà tí mo bá madam Abẹ́fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé kó má sí consensual communication kankan láàrin wọn prior to now. It is their word against her word. Tó bá di pé wọ́n eventually in fact two against one, yes. Tó jẹ́ pé lóòótọ́ kò tí ẹ sọ̀rọ̀ 2 against 1 èèyàn mẹ́wàá lè gang up against èèyàn kan but tí wọ́n bá ní verifiable fact láti fi push argument line of communication ẹnìkan ẹ máa jẹ lọ, but tí line of communication bá wà either voice call yìí kí bí àgbà tó pè pé alágbájá tó jẹ́ pé ẹni tó ti mọ̀ wípé bóyá ó ti ṣe rú ẹ̀rí àbí tẹ́pọ̀ mọ̀ wípé ó rìn ní bèbè ẹ̀ because ọlọ́pàá fúnra wọn nígbà míì tó bá fẹ́ investigate èèyàn tó bá gbọ́ pé èèyàn kan pé ó ń ta igbó àbí ó ń ra gbó wọ́n lè set ẹ̀ up wípé kéèyàn kan lọ ra gbó lọ́wọ́ ẹ̀ láti fi mọ̀ wípé kíni kan tó ń pè ní entrapment nìyẹn. Kò dẹ̀ lè wá sí police station láti kò lè wá sí court kó a máa argue wípé òun ò ní intention láti ta. ẹ rí i pé ó ń padà sunkún ìmọ̀ bóyá ẹkún ayọ̀ ní sun ní o bóyá ẹ ti ṣe tẹ́ fẹ́ ṣe ẹ ti gbádùn ara yín ẹ ti go viral ẹ ti di gbajúmọ̀ kí wàá ló wá fẹ́ kún. ẹ wo ẹ má dóhùn lóhùn bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́ ẹ bọ̀rí ẹ bọ̀fá iṣẹ́ tí ò lọ déédéé ní àìta ọjà ní ẹ kàn sí wọn o gbogbo tó ń ṣẹlẹ̀ nísìnyí ó yẹ kéèyàn mójútó ra rẹ o. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ́gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú dààmú òjú apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ́gò ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ borí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.